Hello viewers, you're welcome to this channel, Yoruba Gbode. This is a platform where we teach ourselves Yoruba language, and we are trying to touch the three aspects of the language: the grammar, the literature, and the culture. Find it interesting? Subscribe, share, and move with us as we teach. Ẹ̀yin ará wa nínú àti kí wa káàbọ̀ sí orí ètò Yoruba Gbode, níbi tí a ti kọ́ra wa lẹ́kọ̀ọ́ àṣà àti literature èdè Yorùbá, grammar bẹ pẹ̀lú tó máa ràn wá lọ́wọ́ tàbí mọ̀ kọ́ tàbí mọ̀ sọ, ká lè fífi èdè Yorùbá ṣeré lọ́nà tó rọrùn jùlọ. Ẹ má gbàgbé àkókò ìgbà la ṣe wà lórí rẹ̀. Nínú fídíò tó ní, àwa fẹ́ lọ wo àwọn oṣù tó wà nínú ọdún kó tá fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀. A fẹ́ gbọ́ bá ti ń pè lédè Gẹ̀ẹ́sì, a sì tún fẹ́ bá ti ń pè lédè Yorùbá. Viewers at home, ready for today's video? Just want to see the months of the year, how we pronounce them, and the Yoruba word for each of these months in the year. The very first month of the year is called January, and Yoruba will say Ṣẹẹrẹ, Osù Ṣẹẹrẹ. February, Osù Erélé. February, Osù Erélé. March, third month of the year, Osù Erélé. March, Osù Erélé. April, the fourth month of the year, Osù Opé. Opé, the fourth month of the year. May, Osù Karùn-ún, which is the fifth month of the year. Osù Èbìbí. May, Osù Èbìbí. June, the sixth month of the year. Osù Òkúdù. Osù Òkúdù. July, the seventh month of the year. Osù Agẹmọ. Osù Agẹmọ. August, the eighth month. Osù Ògún. August, Osù Ògún. September, the ninth month of the year. Osù Ọ̀wẹ̀wẹ̀. Osù Ọ̀wẹ̀wẹ̀. October, the 10th month. Osù Ọ̀wàrà. October, Osù Ọ̀wàrà. November, the 11th month of the year. Osù Bélú. 11th month of the year, November. Osù Bélú. And the very last month, December. Osù Opé. December. Osù Opé. Can we run it one more time? January, Ṣẹẹrẹ. February, Erélé. March, Erélé. April, Ìgbé. May, Èbìbí. June, Òkúdù. July, Agẹmọ. August, Ògún. September, Ọ̀wẹ̀wẹ̀. October, Ọ̀wàrà. November, Bélú. December, Opé. These are the months we have in the year, and how we pronounce them in the Yoruba language. I hope you enjoy it.
Can we turn it to song? Can we sing? Are you ready? Ṣẹ̀rẹ̀ Erélé Èrènà ìgbé èbíbí òkúdù Agẹmọ Ògún Ọ̀wẹ̀wẹ̀ Ọ̀wàrà Bélú Ọpẹ́ o. Do you enjoy the song? Let me go one more time. The 12th month for the year. Ṣẹ̀rẹ̀ Erélé Èrènà ìgbé èbíbí òkúdù Agẹmọ Ògún Ọ̀wẹ̀wẹ̀ Ọ̀wàrà Bélú Ọpẹ́ o. So simple. Interesting. Go and learn it. Teach your children too. Teach your friends too. If you find the video very interesting, just subscribe, share, like. Ẹ̀yin ọ̀rẹ́ wa nílé, bá ti ń kọ́ lórí náà nìyẹn. Ẹ̀yin náà ẹ lè kọ́ lórí. Ẹ máa fi ṣeré. Ẹ máa fi dáwàdà. Ẹ kọ́ àwọn ọmọ. Ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín ẹ fi ṣeré. Ọba wa jẹ́ pé ẹ gbádùn ètò yìí. Ẹ kàn tẹ bọ́tìnì yẹn. Ẹ subscribe. Ẹ share. Ẹ like. Ọ̀pọ̀lọpọ̀ fídíò sí wọn máa wá sí àwọn tí ó lò. Kò jù bẹ́ẹ̀ lọ́nà fún tòótọ́ yìí. Ẹ tún bá mi pàdé ní fídíò tó ń bọ̀. Ire lójú owó ń rí. Ire lójú wa ó máa rí o. Ó dàbọ̀.